wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, July 3 ọdún 2025 táwa nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín lénìí àti bí ẹ ti ṣe ń hùwà sí lénìí. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá máa bí argument pátápátá láàyè iṣẹ́ àti nílé lọ́jọ́ tòní. Lénìí kẹ́ rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀, kí ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí. Ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì jìnnà sí ìbínú ní gbogbo ọ̀nà lénìí pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpè alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ẹ má lè gbájúmọ́ iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, ẹ má lè gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, ẹ má lè lákìtìyàn yín dáadáa láàyè iṣẹ́. Múùdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní, ó sì dára púpọ̀ kẹ́ tún lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Lénìí kò dára kẹ́ sùn láì tọ́nà sùn, kò dára kẹ́ wáṣọ dúdú béèrè mùlá tókè délẹ̀, kò dára kẹ́ dá sọ̀rọ̀ tí wọ́n pè yín sí abẹ́ èyí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà. Gbogbo àkókò tá a máa mú lẹ́yìn aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ò dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ara yẹn yá gágá, ọpọlọ yẹn á sì jí pépé pẹ̀lú. Inú yín máa dùn látàrí pé àwọn nǹkan tẹ́ ti ń plan látijọ́ mẹ́ta tẹ́ ti ń rí ìyípadà rere lé lórí. Lénìí ó ṣeé ṣe kí àwọn èèyàn kan nífẹ̀ẹ́ yín sí kẹ́ lẹ́rọ̀fẹ́ lára dáadáa. Àwọn nǹkan tó bá dàbí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe tẹ́ ti ń pàtì látijọ́ mẹ́ta, kẹ́ rí dájú pé ẹ ṣe wọ́n láti yanjú, kẹ́ wá ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, kẹ́ wà positive, kẹ́ fìfẹ́ àtàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Deep green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó pọ̀ púpọ̀, kí ẹ láwọn nǹkan tẹ́ fẹ́ ṣe láwùjọ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní sì kẹ́ máa fẹ́ kọbi ara sáwọn ènìyàn tó ṣe pé wọ́n ti ń wá láti wà pẹ̀lú yín látijọ́ mẹ́ta, tó ṣe pé iṣẹ́ ló ń fa ìdíwọ́ dènà tẹ́ fi ráyè bá wọn sọ̀rọ̀, tẹ́ fi ráyè bá wọn ṣe. Lénìí ẹ máa fẹ́ bá wọn ṣe, ẹ bá wọn tó ṣe pé tọjọ́ mẹ́ta tẹ́ ti ríra ṣe láyìíká àwọn tó ṣe pé wọ́n jẹ́ olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí, kí ẹ wá bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 4 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, inú yín máa dùn, ayọ̀ yín máa kún, ìrọ̀rùn báyìí lẹ́ẹ̀fi lọ́jọ́ tòní àti ìfọ̀kànbalẹ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ sálábà pàdé àwọn èèyàn kan tó ṣe pé tọjọ́ mẹ́ta tẹ́ ti ríra, èèyàn kan tó ṣe pé ẹ ti ríra báyìí, tó ṣe pé ọdún ti gorí ọdún, tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ pàdé ra lọ́jọ́ tòní tó máa jẹ́ lójijì. Ẹ múra dáadáa, kí ẹ dùn rí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín lénìí dára. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ light blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ẹ mọ́kàn balẹ̀ lọ́jọ́ tòní o, kẹ́ má ṣe jẹ́ kí nǹkan kéékèèké kó fẹ́ fa ìbínú fún yín rárá. Ẹ má ṣe rèrè rárá nípa nǹkan tó dàbí ìṣòro tó ẹ̀ ń kojú lásìkò yìí, látàrí pé ó lè padà di nǹkan tó ṣe pé látara bẹ́ẹ̀ lẹ́tọ́ ti máa kẹnu sílẹ̀, tó ti máa gbalẹ̀ sí. Lénìí kẹ́ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn ọjọ́ iwájú yín, àwọn kan tẹ̀lé fọ́jọ́ iwájú. Lénìí sì rèé, kí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín, kí ẹ dúpẹ́ lọ́wọ́ orí yín lórí àwọn nǹkan tí Ọlọ́run Olódùmarè ti ń ṣe nínú ìgbésí ayé yín. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, ẹ free mind yín,
kí ẹ wà positive, ẹ má tàṣejù bo ohunkóhun, ẹ sì má ṣe finú tọ̀yàn rárá, kẹ má gbára léèyàn rárá lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní, ìmọ̀lára yín máa dára, ẹ tún máa wà determined ju àwọn ọjọ́ mìíràn lọ. Lénìí kẹ́ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, tó sì jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó ṣeé ṣe kó fẹ́ take time yín díẹ̀ lénìí ìgbàgbọ́ tẹ nínú ara yín á jẹ́ káwọn èèyàn tó pọ́n yín létí, á jẹ́ kó tún dá yín mọ̀ sí pẹ̀lú. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí abẹ́ èyí tí ó kàn yín lénìí. Ẹ rẹra yín ńlẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ara yẹn yá gágá púpọ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí àwọn èèyàn kí wọ́n kọbi ara sí yín dáadáa, kí wọ́n sì gbóríyìn fún yín látara títẹpá mọ́ṣẹ́ yín lénìí kẹ́ wá kíyèsára látàrí pé gbogbo èèyàn kọ́ ló máa fẹ́ gba ti yín lọ́jọ́ tòní o. Tẹ́ bá wá kẹ́fín irú nǹkan bẹ́ẹ̀, ẹ wulẹ̀ dé fìlà máa wò bẹ̀, kẹ́ má wulẹ̀ kọbi ara sí wọn rárá, kẹ́ má àfinú tọ̀yàn rárá lénìí, kẹ́ má gbára léèyàn rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò, kẹ́ fọgbọ́n àtòyè tó lọ fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, lénìí kí ẹ wòye sí àwọn àìdíà tuntun lọ́jọ́ tòní, kí ẹ lò láàyè iṣẹ́ yín á ràn yín lọ́wọ́. Pẹ̀lú bẹ́ẹ̀ fẹ́ wà distracted látàrí àwọn kankan tó ti ṣẹlẹ̀ láti ilé tẹ́lẹ̀ tó ń fa òyìnbóyìn inú ọkàn yín lọ́jọ́ tòní, ẹ máa lọ́nà tẹ́ tún máa gbà tara yín tó fi yá gágá láti gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Tí nǹkan bá ń ṣe yín bí ìgbà pé kíní ìlele láti ṣe, ìyàlẹ́nu ló máa padà jẹ́ fún yín. Tẹ́ máa rí pé ìrọ̀rùn báyìí lẹ́fi ṣe láti yanjú lọ́jọ́ tòní. Ara yín máa yá gágá láti padà sí ilé láti wulẹ̀ lọ yanjú àwọn kùdìẹ̀kudiẹ èyí tí ẹ gbé kúrò nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lénìí kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa da, ẹ ṣòtítọ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn jíjú bó ṣe yẹ lọ lórí ohunkóhun, kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn, bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ off white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruko Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, lọ́jọ́ tòní ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, tí gbogbo nǹkan á sì rọrùn fún yín. Móòdù yín ò ní dàbí ìgbà pé kẹ́ ṣe nǹkan kan tó wá serious bóyá bí iṣẹ́ rárá. Á kàn ṣe yín bí ìgbà pé kẹ́ enjoy ara yín, kí ẹ bọ́ọ̀rẹ́ ṣe, kí ẹ bẹ́bí ṣe, kí ẹ bára ṣe, kí ẹ gbafẹ́, kẹ́ jẹun tó dáa, kẹ́ mu tó dáa. Móòdù yín lọ́jọ́ tòní á jẹ́ móòdù tó ṣe pé á dé kí ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín kó dánmọ́rán dáadáa. Lénìí ẹ má tàṣejù bo ohunkóhun, ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Ẹ fọgbọ́n àtòyè tó lọ fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, èní dára púpọ̀ láti fi make plan, kẹ́ plan dáadáa fún ìgbésí ayé yín, kẹ́ tún wá kíyèsára, kẹ́ wòye sí àyíká yín dáadáa, kẹ́ ò lè pa àwọn nǹkan níyín mọ́ tówó ṣeé ṣe kí ẹ fẹ́ lùsì nǹkan kan lọ́jọ́ tòní, tàbí kẹ́ fẹ́ sọ nǹkan nù, tàbí kíyàn fẹ́ jí nǹkan mọ́ yín lára. Kẹ́ ò lè kíyèsára dáadáa lọ́jọ́ tòní, pàápàá tó bá jọ mọ́ àwọn nǹkan tó ṣe pé ẹ value dáadáa, kẹ́ pamọ́ dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní sì rèé ọ̀nà tí ẹ lè gbà tí nǹkan yá fi ní ìdàgbàsókè, òun ló máa wà lọ́kàn yín púpọ̀ lọ́jọ́ tòní. Ó wá dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ kíyèsára dáadáa, kí ẹ sì wà determine. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lénìí ẹ máa láǹfààní láti kẹ́kọ̀ọ́ nípa nǹkan tuntun lọ́jọ́ tòní, kí ẹ lo ìmọ̀ tí ẹ ní lọ́jọ́ tòní láti fi rí dájú pé nǹkan tó dáa sí inú ìgbésí ayé yín, láti fi rí dájú pé ẹ wá ìdàgbàsókè fúnra yín. Lénìí kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ lo ọgbọ́n àtòyè yìí lọ́nà tó máa gbà fún yín ní ìdàgbàsókè. Ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rórí gbámú, ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí kó lè wá sí ìrọ̀rùn fún yín. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago kan ní ọ̀sán sí aago méjì ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.